ẹni tó lọ sí church tán gbé anointing oil fún àti tó lọ sọ́dọ̀ àfáà tán wọ́n tú fún àyàn lọ sí tìbílẹ̀ ti wà tán gbẹ́bù fún gbogbo wọn náà ló ṣẹ́ o. Gbogbo wọn náà ló ṣẹ́. Sọkẹ́ni kankan máa fi lórí than anybody. Hypocrisy ló máa pa ẹlòmíì. Máa sọ fún ta ẹni kan ní kankan kan Ọlọ́run má jẹ́ ogun ó dẹ̀ fi style bọ níbi kan bóyá ìjà gan ló fi ń bọrí. Marriage mi ti di ex-marriage but mi fẹ́ mẹ́nu lọ bẹ́ẹ̀. Ẹ wá wòrùka. Ẹ wòrùka. Orí location mo ti ń bọ̀ tí àwọn èèyàn tí wọ́n bá ti tó bá ti share in their opinion tẹ́ bá ti ní the same opinion the next thing wọ́n máa bú ẹni straight orí Instagram tí n bá ka àwọn èébú ní bẹ̀rẹ̀ máa lọ wo page ẹnìyẹn máa kọ́ ìkéré rẹ̀ báwo ló ṣe mọ èébú tó báyìí. Gbogbo nǹkan tó ń ṣe é sìn tó rò pé ó mú jẹ bí a tó kó wa in your early 20s I'm still young I'm kìnìkan internet mo fẹ́ kó wọ́n ti gbé internet kò ń gbàgbé rárá ó dẹ̀ máa hàn tiẹ̀. Ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo ló ṣẹ̀dé sójú amóhùnmáwòrán yín a ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣí aṣọ lójú eégún ni ṣé mọ̀ pé nígbà tí mo bẹ̀rẹ̀ ètò mo sọ wípé ọ̀dọ̀ àwọn ọkùnrin ni mo yà sí lóòótọ́ ẹnumọ́jọ́ mẹ́ta yìí a rí pé àwọn obìnrin náà à ń ṣe dáadáa àmọ́ àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé wọ́n dúró bí òpó fún àwọn obìnrin pé nǹkan táwọn obìnrin náà ṣe ẹ jẹ́ ká gbárùkù tì wọ́n tó jẹ́ ìjẹ́ wípé wọn ò fi ṣe tara wọn lẹ̀ wọ́n wò wípé ẹ̀yin ọmọ tẹ́ ń bọ̀ lẹ́yìn náà nǹkan dáadáa la fẹ́ kẹ́ máa sọ nípa wa làwọn náà ṣe jíyàn dáadáa ẹ̀yin wa lórí ètò Oyinmomo ẹ bá mi kí Peter Ìjágbèmí. Ẹ kú ilé o mo kí everybody o. èèyàn onímọ̀ pé bẹ́ẹ̀ lẹ gentle tó tọ́wọ́ rẹ̀ rí nínú TV báyìí ṣe ẹ máa ham anybody. Mo gentle gan. Mo gentle. Gidi gan. Bẹ́ẹ̀ ni. Ṣé wà. Àwọn àdúpẹ́. Everybody gan. Mo wà. Ó ń lọ dédé. Ẹ bá mi káwọn olólùfẹ́ yín náà. Ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín o lágbára Ọlọ́run ẹ̀yin lẹ́wọ̀n máa wò wá o ẹ̀yin náà la máa ṣètò fún ojú yín ò ní fọ́ o etí yín ò dẹ̀ lè di lágbára Ọlọ́run. Àmín. Nínú ọdún yìí ebi ò ní pa yín o ẹ dẹ̀ máa rówó ná lọ́dún yìí lágbára Ọlọ́run. Mo kò fẹ́ le díẹ̀ àmọ́ ẹ ní ìmọ̀lára. Àmín. Bí wọ́n bá tiẹ̀ mọ̀ lára body cream lèèyàn mọ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá jẹun dáadáa tẹ bá lọ body cream kò ní ṣiṣẹ́. Ọ̀rọ̀ tún wà ń bẹ̀. Ọ̀rọ̀ wà ń bẹ̀. Ó dà Peter Ìjágbèmí a rí wípé tá bá ní kàkà tá ti ń rí yín lójú amóhùnmáwòrán wá ń sìn ó ti lé lọ́dún mẹ́wàá. Ó ti lé lọ́dún mẹ́wàá. Ìrìn àjò bí ọdún mẹ́wàá sí ọdún mẹ́ẹ̀ẹ́dógún 10 to 15 years if I'm not mistaken. Báwo ni ẹ ṣe rìn? Ṣé nǹkan tó wù yín àbí nígbà tí àwọn ọ̀nà kan ṣe bí ẹni tí ó là lẹ́wà wò kó dá eléyìí náà jẹ́ ká máa lo bẹ́ẹ̀ tó dẹ̀ dùn. Ṣé ríṣẹ́ tíátà kì í ṣe àyàbá fẹ́mi o torí nǹkan tí mo kà ń school ni. Ẹ mọ̀ ìgbà tí ibi tó ti bẹ̀rẹ̀ náà ni pé ẹ mọ̀ ká wà ní church ìyá màmú sí mi jẹ́ èèyàn tó yẹ kó máa ń take ọ̀rọ̀ church serious gan so ìgbà kó wà ní choir àbí kó wà ní drama unit drama lèmi máa ń ṣe àti choir. So drama ẹ̀ máa ń pẹ́ ó dẹ̀ ní talent o kìíní kan ṣùgbọ́n àti mo fẹ́ kàwé mo kàn feel theatre art mi. Wọ́n kọ́kọ́ bínú theatre art because grade tí mo ní A-level mo ṣe ń gbà yẹn ó qualify mi láti study law. So ó dà pé kí requirement fún law ń sìn kó kí theatre kó jẹ́ bí bóyá bí 6 points example mo kàn give o kẹ́yìn wá lọ níbi maybe 12 or 13. Ó jùlọ fífi ẹ ti over qualify fún so wọ́n rò pé apá ló ṣe máa ní o fẹ́ ṣe theatre àti grade tó ní ó lè qualify àti jambo àti level mo qualify láti sọ pé mo fẹ́ ṣe law àmọ́ mi ò ṣe law theatre mo fẹ́ ṣe ṣàparí theatre wa àtúnṣe masters nínú ẹ̀ ní Unilag ABU mo lọ ní first degree ní Zaria
So mo wá ṣe masters mi ní Unilag. I majored in choreography. Ẹ máa wọ pé kí n jó. Torí mo fẹ́ wò pé abájọ ìgbà táwọn kékeré yẹn oh God as we pray àṣẹyìn lẹ wà ń di ọ̀rọ̀. Bana Pacific wọn gbẹ ẹjọ. Glory. Ó dà ìrìn àjò ogún ọdún àbí ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Kò tógún ọdún. Kò tí ì tógún ọdún, ìrìn àjò ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Ṣé níbi tẹ́ bára yín ẹ lè sọ wípé nǹkan tí mo tò lọ́lọ́run bá mi fámísì àbò ní bó ṣe wọ́ tẹ́ fi bá débí? Nípa nǹkan míì tí mò ń rí gan-an tí n bá fẹ́ mo rí Ọlọ́run nìkan ló kù. Ìgbà míì gan mò ń wò pé àwọn ìfà kan máa ń wá sọ́dọ̀ mi torí lórí iṣẹ́ tí màá wò pé mi ò deserve it. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èèyàn tó bá ń farawé anybody ni ò ní mo rí Ọlọ́run. Èmi ò farawé anybody, mi ò dẹ̀ compete pẹ̀lú anybody, so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tó ẹ̀ka theatre art ẹ̀bá yẹn wọlé àmọ́ nínú industry wọn ní èèyàn gbọ́dọ̀ lọ́gàá èèyàn kan gbọ́dọ̀ ṣàtọ́kùn èèyàn àbí amọ̀nà èèyàn ta ló ṣe amọ̀nà yín? Ok, ìgbà tí mo parí ní school mo wá lọ sí Ìbàdàn láyé ANTP. So mo ṣáà lọ sí ANTP office nígbà yẹn mo fẹ́ join theatre o. Mo pàdé máa ń kún bẹ́ẹ̀ oúnjẹ àfà. Ìgbà yẹn bọ̀bọ̀ bì ní gọ́vnà. Àfà yẹn wá ní wọ́n ṣáà lọ bá mi wá bọ̀bọ̀ bì ní pé àwọn ò ní di student pé àfà wáyàn kan tí mo lè register pẹ̀lú. Wọ́n ṣe introduce mi sí ọ̀gá mi nìyẹn Bíọ́dún Làwà diplomacy. So àwọn ni ọwọ́ mo ti gba form. Mo dẹ̀ rọra forí pamọ́. Tó bá ń sọ anything nínú group mi ṣe bẹ́ẹ̀ ni pé mo mọ àwọn kan tó jọ mọ́ theatre rárá. Mi sọ fún wọn pé mo study theatre because mo ti lóòtì nǹkan pé tó bá ti jẹ́ káwọn èèyàn mọ nǹkan tó kà àṣìṣe tó yẹ káwọn èèyàn fojú fò wọn ní fojú fò wọn ní bí nǹkan tán kà ní. Ó ti yẹ nǹkan tí mo sọ. Èèyàn dẹ̀rẹ́ àbíbí ọ̀yàn. So èmi òun gbogbo àwọn tó jẹ́ bí àbúrò síbi tán wọ industry tán ka the same course wọ́n sọ fún wọn pé wo course tó kà yẹn bó ṣe fẹ́ wọ industry sí gbèsè ẹgbẹ̀ kan. Nǹkan tó bá ń hági òun pa kankan tó dẹ̀ mọ̀ pé wọ́n wrong ṣáàrà dákẹ́. Má tẹ̀sán pé má ṣe mo mọ̀ tán because tó bá lọ ṣe mistake wà ní ṣebí tíátà ló kà. Ó ti yé nǹkan tí mo sọ. Ó yé mi. So mo ṣe wà lọ́dọ̀ ọ̀gá mi mo make sure pé mo kọ́ because nǹkan tá a máa kọ́ ní school a máa ṣe practical gan. Theatre art is all about practical. A máa ṣe theory náà. But wọ́n máa ń kọ́ wa ní the ideals of theatre. But ọ̀gá tó bá kọ́ ẹ ń ṣẹ́ ní Yorùbá òun ló máa kọ́ ẹ ní the reality in theatre. Theatre art will teach you what ought to be. Pé your talent should speak, your this should speak. Why industry will teach you what is obtainable. What ought to be. What ought to be. Tó yẹ kó jẹ́ àti bó ṣe ń lọ. Bó ṣe ń lọ yẹn gangan dẹ̀ ló ṣe kókó. Àwọn ìgbà táwọn school tó bá ti good dáadáa ó lè má fine lórí ní stage play tó bá fine tó jẹ́ cute person bóyá wọ́n fẹ́ ṣe role ọba àpè naturally ọba yẹ kó jẹ́ picture wa for film ajéhàn tó lanky tó ga tó ṣe kínní I believe pé ó máa look good with that. But ní theatre art ní school tí èèyàn tó look lanky yẹn tí ò bá good tó yẹ pé èèyàn tó rí jàǹjàlá ló good fún ro yẹn ẹni tó rí jàǹjàlá yẹn náà máa fún ní ro yẹn ó dẹ̀ máa ṣe dáadáa. What ought to be nìyẹn. But what is obtainable òun náà ẹ̀ṣẹ̀ wà ń kọ́ tá a dúpẹ́ pa ẹ̀. Ìgbà míì wá rí i pé róòyì ẹni báyìí ló yẹ kó ṣe nínú fíìmù yìí. Bọ̀ bóyá torí pé kò fine in quote ni o àbí kò ní look kan ẹ wo ó gùdù ní àlélo ẹjẹ kẹ́ni ṣe. Kò ṣe gbogbo director lórí bẹ́ẹ̀ o láwọn tó yẹ pé the ideal thing ló máa ṣe. But mo ṣàkóso lọ́dọ̀ ọ̀gá mi. Mo fa generator a máa lọ Jàgó ńgbà yẹn a máa sùn sí Jàgó Oníbádékú a máa sùn abúlé yẹn a lè sùn bẹ̀ fún 4 days. But àwọn èèyàn mọ sáìdì ń pa mi torí pé after gbà tí mo kọ́ṣẹ́ tán lọ́dọ̀ ọ̀gá mi mo á kú gbà yẹn pé a bá ti lọ location nígbà tí mi ò ní fèsì ní Yorùbá fẹ́yìn tí ẹ ṣì ń dìde ní industry whether English or Yorùbá Ọlọ́run àgbẹ̀yìn débẹ̀ kò easy fún any up and coming actor kò easy bẹ́ẹ̀ máa débò mi ẹ ti máa kaṣọ wọ́n sọ pé ìwọ ló máa play role yìí náà ẹ ti ń dùn kó máa débẹ̀ ní wọn kan bóyá èèyàn kan tí bóyá bàbá ẹ ọwọ́ ti kan wọ́ àkàngbọ́ pé a má bínú
o dẹ̀ ti ní máa pé o fẹ́ ṣe 20 scenes wọ́n kàn ní akàn lè manage pẹ̀lú 2 scenes. ìyẹn tún ìyẹn gan tó bá tún ṣòdì. bí wọ́n yẹn bá tiẹ̀ ṣòdì odi dá yàtọ̀ láwọn odi kan èmi sọ pé kò sí ròtò kéré ní inú movie. odi lè wà tó ṣe wípé wọ́n sìn péré ni but scene ẹyọkùn yẹn ló di gbogbo movie yẹn mú. odi lè wà tó ṣe wípé àárín èrò ló wà wọ́n kàn sọmọ́rọ̀ ni. àwọn ọmọ àfàjọdá rẹ̀ mọ̀ pé alẹ́ mi nìyẹn fẹ́ ẹ pọ̀ sí ẹni wá ìjọba sọ̀rọ̀ ó ti kọjá. èyí tó tún máa wá ń dùn ìyànjú táwọn actor máa ń sọ gbà mí ni pé àwọn àti ẹ̀ ti wá ṣe gbogbo ẹ̀ tán àwa dẹ́dítì sí ìnìyẹn wà ní jáde. ṣó ṣẹlẹ̀ sí yín rí. ó máa ń ibi tó ti ṣẹlẹ̀ ni wípé cinema job ni ẹ mọ̀ pé cinema job ó lè ṣẹlẹ̀ sí any actor whether big face or no big face àpò iṣẹ́ cinema wọ́n lè kọ 100 scenes wọ́n á dẹ̀ ya wọn scenes yẹn why they are doing that to me ó ní wípé we go for the best tó bá ti wáyá tó bá ti pé ó ti overrun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ ìbò yẹn tó ti lẹ́ǹtì fíìmù yẹn ti kọjá ètò yẹn kó jẹ́ wọ́n kàn máa yọ àwọn scenes ni ṣe wọ́n tó ti rò pé ó ti ṣe 10 scenes tó bá ṣe cinema má lọ máa lérè ta pé àbúrò pé wọ́n ló ṣe lead actor wọ́n máa bóyá ọkàn ṣe bí 10 scenes kan wọ́n lè máa lérè pé ṣe 10 scenes o because tó bá máa yọ gbogbo àwọn scenes yẹn kú o èyí tó ti máa bá rẹ̀ ó lè má ju 2 scenes lọ. wọ́n máa sọ pé àwọn ẹ̀yin ọkùnrin ẹ̀ kì í nípèníjà lẹ́nu iṣẹ́ pé àwọn obìnrin ló ní nípa pé ìwọ gbà kémi mo wá pé ẹ̀yin ọkùnrin easy life ni tó bá ti wà okay tó dẹ̀ ti wà dáadáa àwọn èèyàn kan ní rárá àwọn èèyàn kan ní kódà àwọn obìnrin gan tún gbé súnmọ́ ẹ̀yin ọkùnrin báwo lẹ̀yin ṣe ṣe torí mo gbọ́ wọn ní Peter wọ́n gbé súnmọ́ dáadáa ká dákẹ́ ni o ṣé nǹkan tí mi mọ̀ ni wípé bíbí rẹ̀ ò ṣe fowó rà tán bá bí ẹ kó tún ra ẹ bí kò sí ibi tí ìṣe kò sí torí pé a jẹ́ public figure wọ́n ṣe máa ń rí tiwa wí doctor ń fẹ́ nurse principal ń fẹ́ teacher MD ń fẹ́ secretary banker wọ́n ń fẹ́ra wọn ọ̀tọ̀ ipá wàá jó lórúkọ ló ṣe máa ń dàbí pé ó pọ̀ jù ok bóyá tí àwọn èèyàn ti ń kú tipẹ́tipẹ́ o tí àwọn méjì bá kàn kú ní industry ọlọ́run má jàrí rẹ̀ o wọ́n wá pariwo ẹ̀bẹ̀ ni wípé láti ọdún ti bẹ̀rẹ̀ àwọn èèyàn ò kú rárá ó yẹ nǹkan tí mò ń sọ. ó yé mi àwọn èèyàn ló bá yín fẹ́ lójú. àwọn bá a fẹ́ lójú ni then nípa ti tèmi mo sọ pé bíbí rẹ̀ ò ṣe fowó rà èmi jẹ́ nǹkan tó ṣe wípé ṣe rí ọ̀rọ̀ olóbìnrin àwọn ọkùnrin gbọ́dọ̀ wà very careful. gbogbo àyàkọ́ ni èèyàn gbọ́dọ̀ máa èèyàn ń gùn ṣe rí kádàrá wa ẹ̀ ẹlòmíì bóyá kádàrá iná ló gbé wá ẹlòmíì kádàrá omi ẹlòmíì ó lè jẹ́ atẹ́gùn ẹlòmíì ó lè jẹ́ ilẹ̀ ìwọ tó wá jẹ́ iná a dẹ̀ mọ̀ pé iná ló máa ń pọ̀ jù tó bá wà lọ rọ́ọ̀lù ẹni tó gbómi dání omi ní poró náà so àti pé gbà mí gan inú ara ẹ ló mọ̀ ò mọ́nú ẹ ló ní tó bá ti wá ń lé pé kiri ǹlẹ́ ò bàbá jápojápo. 33,000 litre. ó tiẹ̀ wá ní mọbi tí wá ní ìgbà míì tí nǹkan fẹ́ wọ́ ó ní mọbi tó ti wọ́. ó ní mọbi tó gún ti jà ẹ́ ibi tí nọ́mbà ti wọlé. torí pé ó ti torí bọ different places. so àwọn nǹkan yẹn ẹ mọ̀ kíyàn dẹ̀ ìyá mi á máa wọ́n mi pé ṣọ́ra o má yẹ káwọn arógbògbògbò jẹ́ má yẹ kán bẹ̀rẹ̀ ìrìn àjò. So whether it is true, whether it's a superstition or not, I don't care. But ṣé kò tiẹ̀ dá kéèyàn whether ká gbé superstition ṣẹ́gbẹ́ kan ṣé kò dá kéèyàn tiẹ̀ live a decent life ni it's a good thing. Discipline, decency. Discipline. So mi ò nírú story yẹn. Nírú ẹ̀ wọ́n tún wọ́n àlẹ́jẹ̀ ẹ̀yin ọkùnrin torí ẹ̀yin tá a rí náà la fi máa ṣàpèjúwe ẹ̀yin ọkùnrin náà tẹ́ wà ní industry wọ́n ní ẹni tí ò bá mọ ibi tẹ́gbẹ́ ẹ̀ ti là pé ó máa sáré kú ni pé púpọ̀ náà ẹ̀yin ọkùnrin náà lẹ́ ń dọ́gbọ́n sí lẹ́ ń kúrò nínú ẹ̀sìn lẹ́ tún lọ ti ìbílẹ̀ pé àníkọ́rí mi pé everything ó lọ bẹ́ẹ̀ yẹn mo ní ṣé ó wá le tó yẹn ni mo ní ọ̀dà tí bọ̀dà Peter bá dé àbí wọn bóyá wọ́n gbọ́ rí bóyá ó ṣẹlẹ̀ lójú wọn rí tán mọ̀ pé màlálíà wọn mọ̀ mímọ̀ kí ló ṣẹlẹ̀ gan. nǹkan ẹ̀kan mo fẹ́ sọ ẹni tó lọ sí church tán gbé anointing oil fún àti tó lọ sọ́dọ̀ àfáà tán wọn ò tú fún àyàn lọ sí tìbílẹ̀ ti wà tán gbẹ́bù fún gbogbo wọn náà ló ṣẹ́ o.
gbogbo wọn lọ so lọ kẹ́ni kankan máa fi lórí àdán anybody ìwọ tó lo anointing oil ẹ kó lè dáa fún ẹ ló ń bá kiri tó bá ti robi rọmọ lákejì so èèyàn tó bá ń ṣe ti bílẹ̀ nǹkan tó believe nìyẹn a dẹ̀ ti ní idea wípé àwọn ọlọ́pàá wa àwọn náà dẹ̀ ń contribute sí kinní yẹn tán bá lọ mọ́ àwọn boys tí wọ́n ń ṣe kinní tán bá bá anointing oil wọn ní ya fọ́tò ẹ̀ tán bá bá bẹ́ẹ̀lì wọn ní ya fọ́tò ẹ̀ tán bá bá kura wọn ní ya fọ́tò ẹ̀ àmọ́ yẹn kan rí igbá kan tọ́ṣẹ́ wà nínú ẹ̀ wọ́n sáré ìyá meanwhile àwọn baba ńlá baba wa ṣe rí àwọn ẹ̀sìn religion package ló yàtọ̀ bàbá wa náà tán bẹ̀rẹ̀ sí package tí wọ́n mọ̀ṣẹ́ tán gbé sínú ike kan tán ní pé tán pè ní irú ọṣẹ bóyá orúkọ tán máa ń pè bóyá máa ń gbé ìyọnu tán wọ́n pé tán pè ní instead of ẹ̀yọnu tán wọ́n pé mercy soap òye nǹkan tí mo sọ ó yé mi tó brand tó ní package tó package tó ní bẹ́ẹ̀ tí ó ń ṣe ní gbá tó ẹ̀kú ẹyọ kan sí lórí but tábàtẹ̀ tí wàá pẹ́ ẹyọ kan sí lórí gbogbo ẹni àti ìwọ tó lànà ó ti máa ń sọ lẹ́nu ìwé ẹ̀ wọ́n máa ti sọ wà ní ìwọ tó lànà etí ọ̀ ìwọ tó hàn tó lo tíra àti ìwọ tí ẹ̀tọ́ ẹ̀tọ́ gbégbá ọṣẹ fún àbí ẹbu kólá gbogbo níjọ lóṣẹ́ ni ọ̀nà tẹ́ gbà lóṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. so ká má máa bu ẹnu àtẹ́lù. ẹ má jẹ́ ká máa bu ẹnu àtẹ́lù culture wa bí bu ẹnu àtẹ́lù culture wa òun ló fà tó ipá àwọn ọmọ wa tíyàn bá speak English tó ṣe mistake wọn a máa lálẹ́ ètò àwọn tó yẹ ká máa lálẹ́ ni àwọn tó ń sọ Yorùbá ẹ̀mọ́ àwọn èèyàn máa sọ nonsense Yorùbá wọn á dẹ̀ máa sọ with confidence inú wọn máa ń dùn I can't speak Yorùbá it's just difficult for me wọn á tún máa fi ẹ̀ fíìsì nǹkan wọn yẹn gbọ́dọ̀ ní nǹkan ọ̀tìjú I can't speak Yorùbá okay my dad was a professor of history in UI mama tèmi nurse wọ́n dẹ̀ ka àwọn gba masters nínú nursing yẹn ọmọ ẹ̀fà wọn bẹ̀ ni pé àwọn tó bí mi wọ́n kàwé ọ̀jọ̀gbọ́n kàwé dójú àmì and nílé wa while growing up wọ́n sọ òyìnbó sí wa ń lérí ẹ̀ tí ẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n ti wá sí máa sọ òyìnbó sí wa wọ́n máa sọ ni wípé a ti fi wọ́n sí good school jẹ́ kán lọ máa kọ́ yẹn ní school bọ̀ nílé mi ò gbọ́ Yorùbá lásán tí n bá bẹ̀rẹ̀ èdè Kogi ń bí tí n bá tú èdè ilé sílẹ̀ ẹ máa mọ̀ pé yes mo gbọ́ gidi ni kò ṣe pé bóyá tí n bá délé tí mo lọ fún kristu táwọn àwọn ìtàn àwọn tó wà ní tabajọ ń sọ̀rọ̀ mo tún máa ń kọ́ ẹ̀ pẹ̀lú mi pé wọn kì í ṣe bẹ́ẹ̀ fọ̀ bá kí wá sí fọ̀. wọn kì í ṣe bẹ́ẹ̀ sọ báyìí lè ṣe máa sọ. nígbà tí mo sọ yẹn so culture àti rí culture wa as barbaric as evil as devilish. Meanwhile culture wa náà dá o torí ilé tán bí èmi sí bàbá mi babaláwo ni o mi ò dẹ̀ fi pamọ́ bí mi ò tiẹ̀ go that line. àmọ́ okùn tó tọ́ téèyàn tọ̀ wá sáyé ni. babaláwo ni ẹ̀rí ìjágbé mi tí mò ń jẹ ìjágbé mi yẹn àwọn babalá bàbá tó bí bàbá mi lọ́mọ jagunjagun ni wọ́n jagunjagun wọn ní ìṣòògùn jagunjagun wọn ní ìgbàláwo tẹ jagun tẹ fi gba gbogbo ilẹ̀ ní village ni àwọn la nílẹ̀ jù. ìjà tí ẹ̀dẹ̀ wá gbé wọn náà nìyẹn. ìjà gbé wọn ni ìjà gbé wọn ni so ká má máa fojú tírin ìṣẹ̀ṣe pé ìṣẹ̀ṣe is a bad thing ẹlòmíì gan tó ń pariwo ń ta hypocrisy ló máa pa ẹlòmíì ní máa sọ ń ta kìnnìkan Ọlọ́run má jẹ́ ogun ó dẹ̀ fi style bọ níbì kan bóyá ìjà gan ló fi ń bọrí. ká má bu ẹnu àtẹ́lù nǹkan tó jẹ́ tiwa torí púpọ̀ nù wa àti sọ èdè nù àti sọ àṣà nù kò tiẹ̀ sí bọ̀ wá àwọn nǹkan tó fi kọ́ wa tí èdè Yorùbá fi ń lápọ́nlé bóyá technology la dẹ̀ máa ló gbà lọ́wọ́ wa. bọ̀dá mi dáadáa Peter Ìjàgbèmí àwọn ni àgbàlálejò lẹ́ni ẹ̀bíjà ṣe gbé àwọn baba ńlá kú baba wọn bóyá ìjà ṣì ń gbé èèyàn báyìí sìn torí ẹni tí a rí tó lọ lé ọjú sí ìjà níjọ́ kìíní àná ẹ̀ṣẹ̀ lọ́n fi yọ mídú ti tiwọn a sì ń wá dókítà tó máa bá wọn ṣọ́ọ̀kì yẹn padà ṣé ẹ máa ń jà. ìjà kẹ majority ò máa jẹ́ kéèyàn jà tó bá ti tẹ̀ tí báyọ̀ sọ̀rọ̀ bá ti di kó fẹ́ máa yọ ọwọ́ ẹ̀ṣẹ̀ ẹ má bínú bàbá mi. ẹ̀yin ti yọ nìyẹn mo ti lọ ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a fi kọ́ pé kí ni ó fa tí àwa èèyàn ń sìn tá a fi kún èdè wa lé mọ́ ṣé a lè sọ wípé ẹ̀rọ ayélujára àbí technology tá a gbà ni àbí a kò fẹ́ sọ àṣà nù nípa ọ̀làjú. ẹ mọ̀ nǹkan tí mi rí ń bẹ̀ àkọ́kọ́ náà àwọn òyìnbó ni wọ́n ti gbé sí wa lọ́pọlọ
wọ́n ti jẹ́ ká feel pé ohun tó bá jẹ́ tiwa tá a dì mú ṣinṣin kò dáa. Ẹ dẹ̀ mọ̀ wípé lóòótọ́ ó láwọn nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀ tó kù díẹ̀ káàtó tó yẹ pé tí wọ́n tó wọlé yẹn ó tún jẹ́ kí ó rẹ̀ ń pé bíbà kan ní wọ́n ń pàbèjì kò yí sí kéèyàn bímọ méjì kan dẹ̀ pa ọ̀gbìn pé wọ́n gbé yẹn bá wọn stop ẹ̀ bọ́ láwọn nǹkan kan tá a ní àṣà wa tó dáa gidi àwọn bíi ewé àti egbò wọ́n ń ṣiṣẹ́ láwọn nǹkan kan tó yẹ pé tẹ́ bá fẹ́ treat ní oníparọ́ fún yín bí mọ́ sí mi ṣe jẹ́ nurse tó gbó ní ṣe conjunctivitis no tójú máa yẹ́lò yẹn. Jaundice. So mọ́ sí mi nurse ni wọ́n o. Sọ pé wọ́n kàwé wọ́n dẹ̀ mo kàn rí ìgbà tán di pé kán ṣe rí pé mo ṣáà ti ń sick ojú mi ò ti yẹ́lò pé tí ẹ bá kọ́ ṣe ojú ò ní yẹ́lò mo ṣáà ti ń sick but ìgbà tí symptom yẹn máa padà jáde báyìí kọ́ ni ojú yẹ́lò wọn sí mi kan ní àbájọ mo kàn yí wọn tán tán gbé mọ́tò ni wọ́n tán lọ gbó wọ́n lọ já àwọn ewé já gbogbo ẹ̀ mọ́ra wọn wọ́n fi ẹmu funfun wọ́n fi kí àgbo yẹn mo dẹ̀ mú within 2 days because tí mo ti suffer for like 10 days or even 15 days within 2 days ó dẹ̀ lọ pátápátá mo kàn tọ̀ dànù. So àwọn nǹkan wà ní àṣà wa tó dáa ṣé ní wọ́n ti jẹ́ ká believe pé nǹkan bí ṣẹ̀ṣẹ̀ ẹ wo èṣù tí àwa Christian pè ní Satan tí àwọn Muslim pè ní Satan èṣù tó portray nínú Bíbélì kò ń ṣe èṣù tí àwọn baba ńlá baba wa o èṣù tí àwọn baba ńlá baba wa is a deity on its own ó kàn yẹ pé ó ní àwọn trickster qualities bíi pé ẹ̀kan ní abániwọ́ràn bá àrídá onílé oríta ẹ̀rẹ́kùn sunkún is a very superstitious human being and is larger than his attitude larger than life bíi pé kẹlẹ́kùn máa sunkún kó máa sun ẹ̀jẹ̀ kí la gbé kílẹ̀ jù onílé iṣu ní òun ṣùkúta oyè yìí o ti bá wọn plus ẹni yẹn oníkàràmọ̀ ni èṣù but pé mo ṣe jẹ́ Christian tó máa sọ èṣù má ṣe mí o má ṣe mí kankan because àwọn àṣà wa àwọn culture wa yẹn ẹlòmíì gan nǹkan míì tó ń affect ẹlòmíì tó epo kan rán ní tó ń ṣe tó rán ní máa tó ń gba kìnnìkan ó lè jẹ́ pé sára lè yẹ kó ṣe fáwọn òbí ẹ̀ tí ò ṣe. ó lè jẹ́ pé gúnlé wọn ló yóò lọ bọ́ alóhùn bẹ́sìn. And whether you like it or not sometimes your root Bíbélì gan sọ̀rọ̀ nípa root èèyàn ó ṣe kókó orí tó o bá if you don't stop ẹlòmíì ó lè kàn lè jẹ́ pé a lọ bá wọn pẹ̀ ọ̀nkùnrin mi ni olúwo village mi ń sìn bí mo ṣe máa ń sọ pé ọ̀nkùnrin àmì Christian o kìnnìkan mi ò lè máa lo kìnnìkan ìgbà mi bákan lè àbí tẹ́wọ́ jáde ọ̀nkùnrin mi ò fẹsẹ̀ but whether we like it or not some of these cultural things they are still there and they are valid. They are still there and they are valid. Very valid. Wọ́n valid gan. Wọ́n lọ́mọ tó bá sọ lẹ́nu ó sọ àpò ìyá ó sọ kọ́ ọjọ́ tí ìyá ẹ̀ bá dẹ̀ máa délẹ̀ God will help all of us Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ wá jẹ́ kí n béèrè lẹ́nu iṣẹ́ yìí ọdún 15 iṣẹ́ mélòó ló ti jáde láti ọ̀dọ̀ Peter Ìjàgbèmí production mélòó èwo la rójú owó tá a rérè èwo ni ò ṣe dáadáa tá a kò lẹ́bẹ̀. Ṣé kí n má parọ́ fún yín? Ẹja mi. Okay, mo make attempt to produce lẹ́ẹ̀kan péré mo dẹ̀ produce ẹ̀ ń gbà yẹn YouTube nìkan náà láti share ní Africa Magic kò wọ́n gbaṣẹ́ yẹn so mo kàn lè sọ pé mo ti make attempt once. Ṣé rojú owó rere? Mo ṣojú owó làwọn ń gbà ẹni ṣe bá kàn fẹ́ lórúkọ ni. Mo máa tí ìmú fèsì ń gbà yẹn kó káfẹ́ ṣe fíìmù ìgbà yẹn ní ìṣe kí ẹ̀ bóyá wọ́n fún mi lówó àbí wọ́n fún mi lówó mo ṣàkówó síbẹ̀ ni as at then years back I spent like 1.something million ìgbà tí mo máa gbó lórí YouTube náà mo gba 550,000. ẹ̀ṣá àti ẹ̀ṣẹ̀rẹ̀ díẹ̀ náà nú ẹ̀ kò ṣe kó lọ ráúráú náà. kò ṣe kó lọ ráúráú but ẹ mọ̀ nǹkan ọlọ́run really kẹ́ mi gan ó yẹ kí n máa dúpọ̀ ó yẹ kí n máa yíra níwájú ọlọ́run because tí n bá sọ pé rò kan mi ò tí ì ṣe rí ìgbà kan mo sọ pé mi ò tí ì ṣàfọ́jú inú fíìmù that same week Ṣẹ́gun gbogbo kan pè mí ni ìrìn àṣebí tó yà mo sọ pé mi ò tí ì ṣe culture ó wù mí kí n ṣe culture òkìkí
marketer ọkàn tó pé mi ní kí n wá aṣọ bá ó lẹ̀ so láwọn iṣẹ́ mi bọ̀ mú poṣẹ́ kan pọ̀ lọ́wọ́ báyìí ṣá ẹ mọ̀ pé látijọ́ ẹ̀ téèyàn ò bá ṣiṣẹ́ tán tí wọ́n pé tó fi ní face ò produce bó ṣe bá ní face nísìn kí ló fẹ́ fi jó. kò ń ṣe pé ó máa lọ produce iṣẹ́ tambula pabo biscuit. pambulabula. Pambula ó gbúdọ̀ jẹ́ iṣẹ́ tí ó jiná wọ́n máa mọ̀ pé ó fi gbogbo ara sí. ṣé mo pe fried rice yàtọ̀ sí fried rice. bẹ́ẹ̀ni àwọn fried rice kan wà tó yẹ pé tí wọ́n gan bá rí. àwọn kan wà tó pé wọ́n dín ni. àwọn kan wà ọlọ́fọ̀ọ̀rọ̀ fried rice wà ìyẹn ló máa ń bàjẹ́. àwọn ọmọ ayé ìsìn náà bá fried rice jẹ. èyí táwọn ọ̀rẹ́ wa máa ń sìn gbà wọ́n máa dín ni. so fried rice tó bá dọjọ́ kejì gan kò ní fà kò ní ti pé máa ṣe bọ̀lọ̀bọ̀lọ̀ èyí tó ń ṣe é sìn tí wọ́n ní we are being clinical friends. eco friendly. kéèkì kò last mọ́. ṣe rántí anniversary cake pé èyí àtàwọn máa jẹ́ kéèkì máa jẹ́ pé kéèkì láti ṣe ó dàbí ẹgbẹ́ wedding gan last kéèkì ó sì wá last. òótọ́ ni tí wọ́n bá lọ ṣe anniversary cake yẹn ṣe gbàtọ́ bá ti tú after 1 year náà. wọ́n máa pe bẹ́ẹ̀kà gan kọ́ máa tó kọ́ máa yẹ kọ́ máa ṣe pé fún bẹ́ẹ̀kà pé irú kí ló ṣe yí báyìí sí torí ọlọ́ ó dáa jẹ́ ká wo nínú ilé báwo lẹ ṣe ń ṣe fine boy lọ́tún fine boy lósì àwọn èèyàn máa jẹ dodo yín àwọn èèyàn máa kó yín jẹ mo láwọn èèyàn kan tó yẹ pé kan tó post lásán báyìí Peter Ijayegbemi is my crush man ẹ̀yin blender association of blender kí ló dé kí ló ṣẹlẹ̀ tó báyìí báwo lẹ ṣe ń ṣe tí ilé ò fi dàrú tí ilé ṣì wà títa náà dẹ̀rẹ̀ kàn máa wọ́ yín kiri. ok ṣé mọ̀ nǹkan nípa tilé ẹ̀mí ò fẹ́ mẹ́nu lọ́bẹ̀ torí mo ti ṣe interview nípa marriage mi ti di ex-marriage but mi fẹ́ mẹ́nu lọ́bẹ̀. ẹ wá wòrò ká ẹ wòrò ká. orí location mo ti ń bọ̀. ok ẹ wá ṣọkọ ìyàwó ní location. ẹ wá ṣọkọ ìyàwó bẹ́ẹ̀. ẹ yóò ká lè mọ̀ pé bóyá kéré o kékulé gbọ́ kó sọ fún toko Peter Ijagbemi wọ́n single wọ́n searching obìnrin tó bá dáa tó bá rẹwà tó rí ẹ pé tó lọ́pọlọ tó dùn wò tó ní ìwà tó ní ẹwà jọ̀ọ́ kàn sí mi èmi ni official agent láti ẹ̀ ní ìlọ lọ síjọ́ tá a fi máa rí sweet 16. Ken. ẹ máa tọrọ ẹni. ló ṣẹlẹ̀. lọ́wọ́ tí mo wẹ̀ mí tiẹ̀ lókè marriage ṣá ọ̀tọ́ lọ́n bá mo wà ní ìránṣẹ́ kan lọ́wọ́lọ́wọ́ báyìí ṣá tọ́lọ́ máa sọ pé ó máa lè tù. àǹtí ẹ máa wọ̀rẹ̀ mi á máa gbàdúrà fún ìgbà tó ti fẹnu sọ pé àwọn wà nù kankan lọ́wọ́lọ́wọ́ báyìí. àmọ́ ṣé ń wò wọ́n bíi pé da tó bá já síbẹ̀. tó bá já síbẹ̀ ni. torí ẹ̀ lómi àzọ pé mo ń fẹ́ ni kò ṣe ni tí mo lè fẹ́ bọ́ àkọ́jọ wà. ẹni tí mo lè fẹ́ tẹ̀lé tí mo wá ń fẹ́ sìn àmọ́ ṣe mọ̀ wípé téèyàn bá ti kọsẹ̀ lákọ̀ọ́kọ́ ó gbúdọ̀ tún wọ́n ní ọmọdé ṣubú owó wájú àgbà ṣubú owó ẹ̀yìn wò ẹ jẹ́ kí n wẹ̀yìn wò dáadáa kí n wo nǹkan tí àwọn àṣìṣe ẹ̀yìn yẹn kí n wo kí n lè kó lè determine bí ìgbésẹ̀ tí máa gbé. ṣọ́fọkàn tán yín tẹ́ bá sọ pé bí báyìí ni mo ń lọ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jẹ́ star. ó mọ̀ pé mi ń ṣe onírìn kù. wọ́n mọ̀. bébí ṣó ń gbọ́ ọmọ pé mi ń ṣe onírìn. bébí ṣó ń gbọ́ bébí ṣó wá pa wọ́n ní àwọn ìṣó onírìn kù rẹ̀ ó dáa náà. bẹ́ẹ̀ bá ṣe ń wo pé ókè dádì lè di professor láìpẹ́ yìí ẹ kàn lè gbọ́ lójijì pé professor Dr. Peter Ijagbemi ọ̀lọ́ náà ni ẹ̀tọ́ wọ́n ní scholar làwọn àwọn fẹ́ràn láti máa ka ìwé àwọn fẹ́ràn láti máa ní ọgbọ́n àti ìmọ̀ káwọn dẹ̀ máa wá òye nínú ayé tẹ́ bá lọ ń gbọ́ Dr. Peter Ijagbemi ẹ má jẹ́ kó já yín láyà he is the one he is the very one ó tó di pé àlọ́ ṣe mọ̀ wípé ẹni Kogi lẹ ti wá kí lórúkọ ọba yín lẹ̀ Kogi. ọba ọ̀rẹ́ bí yìí. no kí ló ń pe àkọlé ọba wọn àkọlé title wọn. ok Ológbé His Royal Majesty Ológbé of Ògbè. Ológbé of Ògbè. ọba wà l'Ógbómọ̀ṣọ́ ṣe mọ̀ tán pè wọ́n. ẹdùn o ọba Ògbómọ̀ṣọ́ kò lè jẹ́ Ológbómọ̀ṣọ́ fún Ògbómọ̀ṣọ́. ìyànrìn tí ìlú ìyànrìn ni ọba wà l'Ógbómọ̀ṣọ́. ẹdùn mo mọ̀ pé Ṣọ̀ún Ògùn lọ ṣé kò sí Ṣọ̀ún ló máa jẹ́ àbí ṣé mo pè ṣé Ṣọ̀ún ni àbí Ṣọ̀ún èwo ló bá jẹ́ nínú. ó dà jẹ́ kí n tún ilẹ̀ Ṣọ̀ún ni Ṣọ̀ún Ògúnlọlá ó dà ọba wà l'Ákúrẹ́. Dèjì ni. Dèjì ni ọba ń bẹ lẹ́dẹ̀. Tìmì ọba ń bẹ l'Óṣogbo. mo gbúdọ̀ ẹ̀rọ sí o Òṣogbo yẹ ẹsẹ̀ ìta ni àbí mo mọ̀ pé kò ń ṣe l'Óṣogbo ọ̀fọ̀ṣogbo.
ata ọjà ló wà ní ata ọjà ló wà ní oṣù. Peter Ìjàgbèmí àwọn làgbàlálejò lẹ́ni a sì ti ń fọ̀rọ̀ wérọ̀ àti ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ nípa iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Odó ni wọ́n iṣẹ́ àìmọ̀ fún lóko púpọ̀ ní wàá mọ̀ wọ́n bí ẹni mọ̀ 1000 tí ò bá kàn ṣe pé àwọn òkú lọ́ máa ń yà sórí owó ní ìbá nìkan yà wọ́n sórí owó kò tí ì yà tán bá ti di professor doctor lẹ́yìn 130 tán bá lọ bóyá orí wọn ní 10,000 naira note àti ìbẹ̀rẹ̀ yẹn má wọrí. ó pọ̀ kí wọ́n máa ṣá mi sóhùn mi. 130 yẹn pọ̀ bí 100. 100 ṣe wà. But 100 yẹn náà kí bàbá ṣe máa san gun. Kọ́lọ́ fún wa lálàáfíà. Kí bàbá ṣe máa san gun bó ṣe máa wọlé lọ. Ọ̀dà ẹ jẹ́ ká wo ìrìn àjò ọdún 15 tí mo fẹ́ béèrè mo ṣáà fún yín lógún ọdún kò tiẹ̀ ní pẹ́pẹ́ náà mélòó náà ni. Ìrìn àjò ọdún 15 kí ló dùn mọ́ yín nínú jù lórí iṣẹ́ yìí tẹ́ fi máa sọ pé iṣẹ́ yìí àní kò sí retirement ọjọ́ tí n bá táyà ni mo táyà dì ní díẹ̀. Ohun tó dùn mọ́ mi nínú jù ń bẹ ó ní wípé ìjọ tí mo lọ fún family event. Yes, and they were so proud of me. Everybody was like, ọmọ wa ni àwa la bí. Ó jẹ́ nǹkan wúrí fún mi wípé ìlú mi wọ́n máa ń wò pé ọmọ wa lélẹ́yìí o àfi ṣeré. So ó jẹ́ nǹkan wúrí fún mi kò dẹ̀ wù mí kí n disappoint wọn. Ọlọ́run ẹ̀dẹ̀ ní jẹ́ kí ẹ disappoint wọn. So ó máa ń múnú mi dùn gan. Ìyẹn iṣẹ́ yìí tí a bá ti ń gbowó nú ẹ̀ èèyàn ní fẹ́ filẹ̀ ní. Èló ló pọ̀ jù tẹ́ gbà rí? Tí mo gbà rí 1.2. 1.2. Fún acting ni o. Náà ni acting torí mo ti gbọ́ pé ẹ wà lára àwọn highest paid actors. Ṣé kò yẹ kí n sọ? Ẹ má bínú. Àwọn ní highest paid. Kò yẹ n sọ kẹ má lọ máa bíìlì wọn EFCC ń bọ̀ jápá. Aláàdáhùn ṣẹ́ni fún acting ẹ mọ̀ ìgbà míì èèyàn máa gba àwọn owó kan but kókó ṣàti constant kò yẹ kí n best speaker gan pé ní báyìí mo gbà bàbá tí mo gbowó yẹn mo kàn wó pé ẹ mọ̀. èmi láyé mi èmi lọ́rùn yẹn. So à ń gbìyànjú náà ni. tó ẹ jẹ́ àwa wò báyìí technology ẹ̀rọ ayélujára àwọn ọmọ wa àwọn èwe wa tó ń dàgbà bọ̀ pàápàá jùlọ àwọn ọ̀dọ́ kí lẹ lè sọ pé ọ̀nà tí wọ́n ń gbà tí ó tọ́ tó lè yọwọ́ lẹ́yìn sílẹ̀ àbí tó lè yọwọ́ lẹ́sẹ̀ sílẹ̀ tó bá dẹ̀yìn wá ọ̀la nínú bá ṣe lo technology ń sìn. Technology in fact technology ti bí ọ̀pọ̀lọpọ̀ àmùsùà ọmọ àwọn ọmọ tó ṣe wípé naturally náà bá mìtẹ wọn lè wojú ẹ báyìí kan báyìí sọ̀rọ̀ ẹ mọ̀ pé technology ti wá ṣe débi ń ṣe débi pé tí àwọn èèyàn tí wọ́n bá ti tó bá ti share in their opinion tẹ́ bá ti ní the same opinion the next thing wọ́n máa bú ẹni straight orí Instagram tí n bá ka àwọn èébú mi ìbànú pé máa lọ wo page ẹni yẹn máa kọ́ mọ́ ìkéré rẹ̀ ní báwo ló ṣe mọ èébú tó kí tó báyìí ẹ̀ẹ́dẹ̀ pé yẹn náà lè sọ pé is a successful he-goat kìnnìkan lágbàlagbà ẹ wo of recent professor ńlá kan nílẹ̀ Yorùbá tí gbogbo wa ń pọ́n gẹ́gẹ́ even bí ìdè táwa ní line education academics àpọ́n wọn lé gan bá àwọn ọmọ sí wọn kò sí ètò kan wọn kàn láálí wọn ní àwọ̀ anyway èmi ò fẹ́ etí mo ń sọ yìí gan wọ́n bá yọ clip yìí lásán àmọ́ yẹn máa mú mi sọ́wọ́ ni. Ọlọ́run lè jẹ́ kẹ́jẹ́ yín gbẹ àmọ́ a lè dákẹ́ náà ṣe mọ̀ pọ́nrọ̀ ẹ̀yin àgbàlagbà ló ní àgbà kì í wà lọ́jà kò rí ọmọ tuntun wọ́ púpọ̀ nu wọn dẹ̀rẹ̀ bóyá torí pé ẹ̀yin kan máa ń sá sẹ́yìn bóyá fún irú ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọn ò mọ̀ pé ní story wọn ò mọ̀ pé ó ti wọ́rí kó tó di pé ó tẹ̀ ó kàn máa dàbí pé ṣùgbọ́n tọ̀bọ̀ síbẹ̀ ni star ṣáà ni wọ́n kinní kan la fi máa ń sọ wípé bóyá ta bá ń sọ àwọn ìtàn ara wa fáwọn ọmọ yìí bóyá àwọn náà àti èlè rẹ kọ̀ọ̀kan wọn ò ní sọ pé àwọn ò wá gbọ́ rárá mo sọ wọn ò gbọ́ ó yàtọ̀ sí pé mi ò tiẹ̀ sọ rárá torí èmi lérò wípé àwọn àgbàlagbà yìí ń wo àwọn ọmọ yìí nǹkan dẹ̀ ń wọ́ lọ ṣé bó ṣe máa wọ́ lọ rí. gbogbo àwọn àgbà tán ti gbìyànjú àti correct wọn èwo ni kò gbọ́kàn ayé ẹ̀ lẹ́nu wọn. ọ̀yẹ́ ìwò tí a rí ibi tí Nàìjíríà dé ń sìn nǹkan ẹ̀yọ̀ kan táwọn ìjọba láwọn fẹ́ ṣe táwa náà dẹ̀ wà in support of báwọn fẹ́ regulate social media. òbí ilé ìta ṣe ń balẹ̀ kò wá kọ́ regulate ẹ̀ torí pé ó máa affect everybody but ilé ìta ṣe ń balẹ̀ tó yẹ pé kò sí àgbàlagbà tí wọ́n lè mú bú wọ́n máa padà regulate ẹ̀ ni.
then àwọn nǹkan táwọn ọmọ wa ń post nísìn bóyá wọn kì í rò wípé internet does not forget. Ìwọ tó ṣí àyálẹ̀ tó ṣí ìdílẹ̀ torí pé o fẹ́ kó trend o fẹ́ kí gbogbo ayé rí kò ní views bóyá kò monetize owó kéékèèké kan. Ṣé rí internet does not forget. Àwọn kan pa ilẹ̀ pamọ́ ó ní colleague wa kan mi fẹ́ dárúkọ ó láwọn nǹkan tó ti ṣe sẹ́yìn tipẹ́tipẹ́ lórí Instagram ìgbà tó wá àwọn ọmọ ẹ ti ń dàgbà ń sìn òkú wá ń bá ẹ̀mọ̀ àwọn tó yẹ kí tó bá gbọ́mọ wí wọ́n á fẹ́ fi yọ̀ sí wọ́n á fẹ́ gbé sórí afẹ́fẹ́ wọ́n á ń bá ọmọ wí wọ́n á fi sí orí internet pé why are you dressing nígbà tó sọ pé báyà mo ṣe àfẹ́ ẹ̀ máa yín go into details àwọn ọmọ oró wọ́n wú gbogbo fídíò jáde so the person instructing our daughter wo nǹkan tí wọ́n gan wọ̀ níbí wọ́n wú gbogbo ẹ̀ síta so ẹ̀yin ara lè gbogbo nǹkan tó ń ṣe é sì tó rò pé ó mú jẹ bí a tó kó wa in your early 20s I'm still young I'm kìnìkan internet mo fẹ́ kó rántí pé internet kò ń gbàgbé rárá ó dẹ̀ máa hàn tiẹ̀. Ok àwọn present nípa protest wọn ṣe protest ẹ pé wọ́n lọ wú tweet jáde. As far back as 10, 12, 14 years ago. Comment gan pé o dédé make comment báyìí torí kọ́ comment o make o lè ti gbàgbé pé o make ẹ̀wọ̀n awù síta fún un. So mi ò ní kó má ṣe àyà síta o kó má ṣe gbogbo òdì síta àmọ́ rántí pé ìgbà kan ń bọ̀ kọ́nà wa bẹ̀rẹ̀ sí kó wá jẹ́ pé Ọlọ́run wa pè ẹ́ bóyá wá lọ di pastor. Ọlọ́run dẹ̀ pè ẹ́ rílì kò ń ṣe pé bóyá o lọ ọbẹ̀ fún kí ní àbẹ̀bí ló pè ẹ́ àbí kò ń ṣe pé bí ló pè Ọlọ́run rílì pè ẹ́ so wọ́n pé ẹni tọ́nà bá rílì pè kò ní filẹ̀ bọ̀ kí ni ẹ máa tán tẹ̀. So that's why we need to be very careful. Ó wá kú rèézà tó máa fi parẹ́. Kò ṣeé parẹ́ kò ń parẹ́ rẹ̀ tó bá ọjọ́ tó pò ní wọ́n máa sọ fún mi tó bá fẹ́ correct kankan wá ní ṣé wọ́n ní moral right ni ìwọ́n tó yẹ pé so let's be careful. Àwọn tó wá fẹ́ wọnú industry nǹkan tí wọ́n ń gbìyànjú táwọn òbí wọn náà ń wò pé ó dá ó ní talent ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni kí òbí bọ́mọ débi tó ti fẹ́ kọ́ṣẹ́ ọ̀tọ̀ ni kóbi sọ wípé ẹ máa lọ mo fọlọ́run sí yẹn ọ̀nà wo ló yẹ kán gbà àwọn tó fẹ́ wọlé àtàwọn òbí wọn láti rí i pé ogun Mohbad ò ṣẹlẹ̀ lẹ́lẹ́kejì. Ọlọ́run ṣe ní járí rẹ̀ àmín. Ọ̀nà tó jẹ́ kó gbà ní wípé ní Yorùbá industry ọ̀gá wà lọ gba form má ṣe orúwọ́ ògiri wa lọ gba form anything tó bá fẹ́ ṣe have a formal or informal training. Ẹ̀ẹ̀kan tó bá sọ di chemistry tó bá fẹ́ iṣẹ́ ní bank wọ́n á kọ́ lọ ṣe course wọn kò kán tó lè máa pè é banker bó sọ di theatre that does not make you a thespian it's the practice that makes you a thespian and that training theatre is not only in the university you can get it ní informal process tí mo sọ pé èèyàn máa lọ gba form lọ́dọ̀ ọ̀gá theatre náà ń kọ́ bẹ́ẹ̀ and it's recognized. So have the training. Ibi tá ti ń ríṣù ni pé àwọn tó kàn wọ industry lẹ́nu tọ́lú pé àwọn lówó lọ́wọ́ àwọn yẹn ni wọn máa ṣà wọn mọ ìṣe wọn mọ bọ́sẹ̀ wọn mọ̀ pé ní industry à ń pọ́n àgbàlẹ́ ni gbogbo yẹn ò síbẹ̀ torí pé kò sọ́gbọ́n àwọn kan tó put wọn through wípé a gbọ́dọ̀ máa respect àwọn. Ta ló ṣílẹ̀kùn fáwọn tó wọlé tẹ̀sán yìí? Àwọn tí wọ́n ṣílẹ̀kùn fún wọn táwọn ètò fi jọ́ọ̀jì ìdúró ọ̀gbìn wa ẹ mọ̀ra yín o tí ẹ jẹ́ kí wọ́n ní property ẹ̀yàn máa wọ industry ní wíìkì báyìí wá ti kó wá wá ní ó fẹ́ lọ produce kò yẹ kó rí bẹ́ẹ̀. Kí wàá ní ẹgbẹ́ ń ṣe nípa ẹ̀ ṣé ẹ̀yin wà nù ẹgbẹ́ wo lẹ bá tò? Mo wà ní Tampa mo wà ní AGN ẹ báyìí kí n sọ̀rọ̀ ẹgbẹ́ ìjọ mi sọ̀rọ̀ ẹgbẹ́. Ṣé tí ẹ máa ń lọ meeting ṣé máa ń sọ dues? Mo lọ meeting mo sọ dues. Sọ ọmọ ẹgbẹ́ rere ní ilẹ̀ ID card. Kódà láti ọ̀dọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ AK Media Studios tí wọ́n ṣe agbátẹrù ètò Oyinmomo wọ́n ní kò ní ìdáka gbé odindi ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọkùnrin wá fine boy looking sexy container yìí gan ọjà wà nù ẹ̀ ó kàn jẹ́ pé the container already have owner the owner have lock and key so I'm sorry gbogbo ẹ̀yin tẹ́ ń crush lórí Peter Ìjàgbémi bóyá kẹ́ try again later ní ilé ayé tó bá ń bọ̀ yìí. You can still be crushing o kò mean you only crush on a married man kò mean kò fẹ́ fẹ́. The crush lásán ẹ jẹ́ kó máa crush lọ. Ẹ jẹ́ kó máa crush. Ayé àdúgbò nìyẹn. Ẹ sọ bẹ́ẹ̀ sí o wọ́n bá bò yẹn ẹ lè sọ pé dámì ò sọ fún yín o. Nǹkan wá bá mi kankan máa crush. Àwọn tó ń bọ̀ nù DM yín lẹ́ni fún wọn láǹfààní. Kọ́ni lórí kan ní láì fi yẹn sọ. Wọ́n ní ká bí ẹ̀mú ráńpẹ́ yìí fún yín pé kẹ́ má bínú kó kéré o. Ẹ jẹ́ kí ṣe bí mọ̀mísí mi eléyìí ò wá pọ̀ jù ṣé ń dá padà ní. Ẹ wọ́n dẹ̀ padà ẹ fi style gbèsè ẹgbẹ́ àmọ́ èdè Kogi èdè yín ni mo fẹ́ kẹ́ fi dúpẹ́ lọ́wọ́ àwọn aráalé àti Oyinmomo. Tọ́ gbogbo ìyìn aráalé
mo dúpẹ́ gidi lọ́wọ́ yín agbára Ọlọ́run ojú ẹ̀hún tì yín ètò ìmọ̀re iléeṣẹ́ náà iṣẹ́ ìlú òjìká yóò jóná lágbára Ọlọ́run lágbára Ọlọ́run àkérè òkòdélé gbogbo ń ìbàdáwọlé lọ́dún ìmọ̀ Ọlọ́run àjẹun yọrí sí rere mo dúpẹ́ lọ́wọ́ yín o ìyẹn rí máa bá ìyẹn ti ká sí àárín máa wo etí yẹn ò di ojú yẹn rà ń fọ́ lágbára Ọlọ́run. Àmín àmín ẹ ṣeun gan ni ẹ̀yin ìran olórí ètò yìí mọ̀mọ́ this is where we put full stop níbi tí a máa fi há sí òun náà la dé dúró yìí nítorí tata wàyí náà ni mo fẹ́ dágbére fún yín wípé ikú ò ní wọlé yín o àrùn ò ní wọlé yín o ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ gbogbo ìgbà pé wọ́n kọjá àyè ẹ̀ ó dáa ká máa sọ torí ẹ̀ nílẹ̀ gbọ́ níjọ́ kan àbíjọ́ kan ẹ ti wo ètò yìí tẹ́ máa gbọ́ tí mo sọ wípé kokoko báyìí láàrin fàdí tí ẹ má kọjá àyè yín ibi táwọn bá pè yín sí ẹ má débẹ̀ wọn ò fẹ́ kẹ́ wá ni nǹkan táwọn bá fi lọ yín ẹ má dá sí wọn ò fẹ́ ọgbọ́ ni Yorùbá ní tẹ́tí ò bá gbọ́ yìnkì inú ò ní bàjẹ́ mọ̀ wọn rẹ̀ jẹun tó tọ́ jẹun tó dáa mọ mi lásìkò and mind your business orúkọ tèmi yìí Fàdé Olúwadámilọ́lá ọmọ Bánirẹ́ ire o. Oy mama, oy mama, oy mama, oy